ìbáṣepọ̀ láàrin alààyè àtòkú òun léégún. Egúngún jẹ́ nǹkan kan tó lágbára púpọ̀ púpọ̀. Látòde ọ̀run ni ó ti wá máa ṣàdúrà fára ayé. Ẹ rí i pé àwọn ará jọ́hun wọn èé sin òkú ta nínú yàrá náà babaláwo sin òkú tí wọ́n sí. Ní wọ́n bá ní ogun kan tàbí méjèèjì wọ́n san ọ̀pẹ̀lẹ̀ ní bàbá mi lọ́run mọ́sùn o. Wọ́n pè bí wọ́n ṣe pè yóò sì dá wọn lóhùn bí ṣe dáhùn. Ìyẹn tó ní tìbílẹ̀. Egúngún ohun tó gún kìí ṣadágún. Egúngún kí nǹkan ó gún kọ́rọ̀ ẹ̀dá ó gún. Tẹ́ bá ń gbọ́dọ̀ pé ọ̀run 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 dáwọ́ lé ọ. Eégún ni à ń pè. Egúngún tó ti lọ bàbá tó ti lọ mọ́ ọ̀bá gbàgbọ́ pé ẹni tó ti lọ tún ń bẹ. Ọ̀rẹ́ wa àwọn tàbí kú dà láàmú ń dọ̀hún. A bá gé ọmọ ètò tó ń bá kú tí máa kú tí à ń pè ní kọ̀sọ́kọ́ bí òkú gbọ́dọ̀ yí òkú. Àgbà ni ó dà ó kó àbíkú lẹ̀ ń gbọ́ yẹn o. Má lọ mọ́. Àwọn ọkọ̀ tọ́pọ̀ bẹ́ẹ̀. A bá kí alátàǹpàkò tí wọ́n lọ rèé sín. Wọ́n bá bí ọmọ tó wá kò ní látàǹpàkò. Kí ló gé níbi tí a sín sí òun látàǹpàkò ti re wá ni. Bóò ló ṣe wọnú ìyá ẹ̀. Egúngún àṣà ilẹ̀ Yorùbá ó lágbára púpọ̀ púpọ̀. Ìbáṣepọ̀ láàrin òkú àtàlàyé ni. Èmi àá máa lọ bí ó rí bàbá àbí ìyá ẹ̀. Ìyá mi máa sùn bàbá mi máa sùn yóò ṣe bí a ṣe máa ṣe yóò pèdè bí a ṣe pè lédè ìtàwọn tí bá ń fẹ́ yóò sì rí gbà ń bẹ̀. Egúngún festival òní ni o. Ìbéèrè mi ń bẹ̀rẹ̀ live and direct kí n tó bẹ̀rẹ̀ sí máa gbà àwọn àlejò. Ẹ̀yin ọmọ kéékèèké eléégún èso ní jàgídíjàgan o. Àsáwọ̀ lójó rí bẹ́ẹ̀ lójú wa. Àsáwọ̀ tí ọmọ túmọ̀ ẹ̀. Ètùtù léégún wá ṣe. Eégún ọ̀rọ̀ wáyé. Ẹ rí i pé wọ́n ní bí alápánsápọ̀ bá délé Olúbàdàn Ìbàdàn ò fararọ. Ní tí a ń sọ ni pé ìwúre ẹnu rẹ̀ fún Ìbàdàn ní Olúbàdàn wọ́n kà sí ó dà ń ṣiṣẹ́. Eégún ò ní sọ̀rọ̀ bí èèyàn. Èdè tọ̀run ni wọ́n fi bá ọ sọ̀rọ̀ wọ́n fi wúre fún ọ. Àkánísọ́ olóòlù ń bọ̀ lónìí. Olóòlù ọ̀wá o olóòlù ọ̀wá o. Wọ́n fi tó olóòlù bọ̀wọ̀ fún ẹ̀yin ìyá wa ọmọ ẹni rẹ̀ ọmọ ẹni rẹ̀ ọmọ ẹ̀bìtì dánilẹ̀ rẹ̀. Mo gbédi o mo gbédi fún yín o ẹ̀yin ìyá wa o. Mo yíká ọ̀tún yíká òsì o. Ọwọ́ ayọ̀ ni ẹ fi bà mí. Àwọn ní nǹkan kan àbọ̀rọ̀ ṣèǹtì ọjà yín láyà. Olóòlù nìkan. Nítorí pé obìnrin kì í wò ó. Ó ní ṣùgbọ́n tá a dá ọkọ̀ káyọ̀ lẹ́ẹ̀kan ẹ fojú gánà ẹ gbéra lẹ́ẹ̀ máa lọ Liberty Stadium. Èmi àti yín ni bó kẹsẹ̀ bàtà. Eégún ni ẹ máa dáná sun tí ò ní jó. Yọ máa yí inú nọ́mbà yìí yọ máa yí inú nọ́mbà yìí kí lórúkọ egúngún yẹn wà á nù. Ẹ̀yin tẹ́ pè lórí ẹ̀rọ nìyẹn o. Ẹ wo 1 2 3 4 5 6 7 8 eégún mẹ́jọ ni wọ́n dà kọ. Wọ́n tó bá gba mẹ́jẹ̀ẹ̀jọ 20,000. Ọ̀ọ́dẹ̀ gbá kí n tó kún omi ìlàgùn 12. Eégún ni ẹ máa dáná sun láà. Ẹ ṣe lórí Facebook ẹ ń bọ̀ bá di bí pípé náà ẹ pè. Number 1 nù. Eégún ni máa tú oyin dà á lẹ̀ tínú bá bì. Tàbí tó pàdé olùkú rẹ̀ tí wọ́n bá fẹ́ jọ gbọ̀yà èdè tí wọ́n fẹ́ fagbára hanra wọn. Eégún oní máa ja ọrẹ́ tí wọ́n máa ja ọrẹ́ lẹ́yìn ẹ̀. Eégún oní máa ju idà. Idà tó bá jù ò ní bá àyàn. Idà ó tó balẹ̀ ibi tó pọ̀ ló bá wà àyè ó sì tó ti wà báyìí.
àṣẹ ni. Eégún wo ni? Eégún ni a máa rọ́ mi lé lórí. Ara rẹ̀ máa gbóná gbogbo ìgbà ni ó máa gbóná bí wọ́n bá rọ́ mi lé lórí. Níríjà ọba ló ayé. Eégún wo ló ní ẹrù lórí jù nínú gbogbo eégún? Ẹni tó lè rù ò sí láyé. Eégún oléégún obìnrin yóò mú dà lọ́wọ́ ijó ní ọmọ ijó fọ́ba ńlẹ̀ Ìbàdàn. Àwọn eégún ńlẹ̀ Ìbàdàn mọ̀ ń sọ fún yín. Eégún ilé bàbá mi kì í jáde ní tiẹ̀, ọdún mẹ́sàn-án ni máa jáde. Bẹ́ẹ̀ lórí àjà ní ìsìn, àní òsì lẹ́kùn lọ ọbẹ̀. Gbígbé ní gbẹ̀kì. Àwa kan tó mọ̀ nípa rẹ̀ tó mọ̀ tí òwú ó tó débẹ̀ wọ́n ti lọ látìgbà náà. Àní òsì lẹ́kùn. Àbí tí katapila bá wúlé mọ́ lóko. Dákun má jẹ́ mẹ́ra rọrùn. Nǹkan bẹ́ńlẹ̀ Yorùbá. Ẹ máa ń sójú òpó lẹ̀. Bọ̀kínní kan ló ń dùn mí. Aláàfẹ́ àṣà àwọ̀sọ àṣà. Àwọn dìndín ọmọ ayé elérú tí wọ́n fi ṣe chairman ní pátì. Chairman Yorùbá ní ìlà abẹ́lẹ̀ kẹrẹ o. Ẹ má bínú mi ní lè sọ Yorùbá púpọ̀ o. Èdè Gẹ̀ẹ́sì ni màá dẹ̀ fi bá ń sọ̀rọ̀. Dìndín ní ọ́ ọmọ ayé elérú sì ní ọ́ pẹ̀lú. Ọmọ àlè ní ọ́ ní ọkọ̀ yẹ. Èdè bàbá rẹ ni o lè sọ. Èdè Gẹ̀ẹ́sì o gbé ìbò náà. Ọ mọ̀ pé èdè bàbá èèyàn èdè yẹn náà ló fi pilẹ̀ Gẹ̀ẹ́sì tó fẹ́ fọ̀. Tó o bá ti gbé èdè bàbá rẹ o lè gbé ìbò. Ọ gbé ìbò ju ẹni tó kọ dictionary lọ́kọ́. Ìwọ lọ kẹ́ encyclopedia tó ń ká tó fi ń túmọ̀ rẹ̀. Ọmọ àlè ní ọ́. Bá ṣẹ́kàn bá lè wà pé gbogbo ẹnikẹ́ni tí ó bá deliver speech á mọ̀ pé ọ̀mọ̀wé. Bá jẹ́ pé agbo ni o ti fẹ́ deliver ẹ máa deliver ẹ ní Yorùbá. Nǹkan sọnù lọ. Gbogbo ẹ̀ náà ti kó lọ tán mọ́kàn máa wọ anybody báyìí. Má jẹ́ kí ẹ̀sìn kankan kó gba àṣà lọ́wọ́ rẹ. Ọ̀tọ̀ lẹ́bọ̀ ọ̀tọ̀ lẹ̀sìn. Ó yàtọ̀ síra wọn. Ẹyọ kan ni màá fi mú. Tá ẹ mẹ́mu wa ẹmu tá a máa mú. Tá a máa mú máa há. Ọ̀nà ẹ̀bùn mi ń gbà kan. Mo fi irun mú ẹ̀ máa ní irun mú máa fi irun mú ṣe gbogbo èrúrú rẹ̀ ayé dùn báyìí kó tó gbé jù ọ̀nà. Yọ fọwọ́ yẹ̀ wò kó má jẹ́ pé tún wà ń bẹ̀. Rọ̀ oníṣẹ́ ti ń ṣe lára wa. Èbó ti gbà lọ yín. Tá ẹ bèrè ẹmu mọ́. Sinmia. Mari. Àdùkẹ́. Nuru. Oko. Fúnkẹ́. Ńlẹ̀ mú dípò ẹmu. Yà ń kó gbogbo owó ẹ̀ ń kó lọ sókè òkun. Ẹmu wá ń bẹ̀ tó ṣiṣẹ́ lára wa. Bí gbóná bá ṣẹlẹ̀ ẹ fi kó pupa pẹ̀lú ẹmu ẹ fi pọ́nmọ́lá. Ara rẹ̀ ó sì yá. Ṣé èyí tẹ̀ ń bínú gbogbo ní ẹ fi lọ́jọ́ ọmọlá? Èsì ni ó kún pa.